husband. What did you say when you been Joe? No, they go share Sachi. Oh, they just tell me. I'm very less experience. I am the President General. Ó mà ṣe o, àìsí nílé ọkọ ti di ohun tí àwọn èèyàn mú yangàn lásìkò yìí. Èyí ni ọ̀rọ̀ tí àwọn olólùfẹ́ ń sọ sí Ìyábọ̀ Òjó gẹ́gẹ́ bí ó ti pé òun ni ààrẹ àwọn obìnrin eléyìí tó jẹ́ wípé wọ́n jẹ́ single mother lórílẹ̀‐èdè Nàìjíríà. Fọ́nrán kan eléyìí tí ó ti ń jà rìnrìn nílẹ̀ lásìkò eléyìí tá a wà yìí níbi tí Ìyábọ̀ Òjó gbajúgbajà òṣèré sinimá àgbéléwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ń sọ di mímọ̀ wípé àwọn obìnrin tí ò sí nílé ọkọ ṣùgbọ́n tí wọ́n ti bímọ eléyìí tá a túmọ̀ sí single mother òun náà ló jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ ló tún ṣe lálàyé nínú fọ́nrán ọ̀hún wípé àwọn ọkùnrin òun náà ni wọ́n ń gbìyànjú láti ní àwọn obìnrin bíi single mother yìí lẹ́gbẹ̀ẹ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin òun náà ni wọ́n ṣe tán láti ní ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú wọn níbi ọjọ́ ìbí ọ̀kan lára àwọn tóun náà jẹ́ òṣèré sinimá àgbéléwò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Lọ́lá Àlàó tí Ìyábọ̀ Òjó ti ń sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Ìyábọ̀ Òjó ẹni tí ó ń sọ̀rọ̀ wípé àwọn tí àwọn jẹ́ single mother náà ó ṣe pé ó wu àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bí àwọn ti ṣe wà ní ipò yìí òun náà ni kò fẹ́ sí ohun tó láìfí nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ ọ̀rọ̀ kòbákùngbé sí Ìyábọ̀ Òjó báyìí níbi tí àwọn kan ti ń béèrè wípé ǹjẹ́ ó yẹ kí èèyàn máa fi yangàn wípé òun ò sí nílé ọkọ àbí ó yẹ kí èèyàn fi máa yangàn wípé single mother òun náà ni òun. Àwọn kan sọ̀rọ̀ lórí àkùdé eléyìí tí eléyìí yóò mú bá àwùjọ wa torí wípé ọ̀pọ̀lọpọ̀ òun náà ni ó gbàgbọ́ wípé pẹ̀lú àwọn ọ̀rọ̀ bí eléyìí láti ọ̀dọ̀ àwọn ẹni gbajúmọ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà ní ilé ọkọ náà ni yóò mọ wù wọ́n láti kúrò ní ilé ọkọ wọn kí àwọn náà lè wà ní òmìnira ara wọn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sì tún sọ wípé ọ̀rọ̀ eléyìí tí Ìyábọ̀ Òjó sọ yìí òun náà ló jẹ́ ohun tó dára. Àwọn kan tún pé pẹ̀lú bí Ìyábọ̀ Òjó ṣe ń sọ̀rọ̀ yìí ó ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí sínú ẹgbẹ́ tó jẹ́ ti àwọn single mothers èyí àwọn obìnrin tí ò sí ní ilé ọkọ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí eléyìí kó tún túbọ̀ jẹ́ kí àwùjọ wa lórílẹ̀‐èdè Nàìjíríà kó tún ní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ṣe obìnrin tó ń bẹ ní ilé ọkọ wọn. Ìbéèrè wá rèé sí gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àwọn ènìyàn wípé ǹjẹ́ ó yẹ kí ènìyàn kí ó máa fi yangàn wípé òun ò sí nílé ọkọ ṣùgbọ́n òun ti bímọ. Fún àwọn ìròyìn bí èyí sí ẹ tẹ̀lé wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV channel. Ẹ ṣé púpọ̀.